Otasansan Radio and TV. Ẹlòmíì God will protect him. He will not die but live to witness the goodness of God. Ẹnìkan ní God save him. After all, our wife just gave birth. Ọ̀gá o. Ẹlòmíì ní Subhanallah, person wey just welcome newborn baby. May Almighty Allah heal him. Ẹnìkan ló sọ yẹn. Ẹlòmíì ní they have started again. Quick recovery in Jesus' name. Amen. Ọ̀gá o. Ẹnìkan ní àwọn Boko Haram wà ń bẹ̀ ẹ yìnbọn fún wọn aráàlú ló kù tẹ́ ẹ fẹ́ máa fìbọn pa. Ẹnìkan ló sọ báyẹn. Ẹlòmíì ní please may God save him back alive. Ẹnìkan ló sọ yẹn. Ẹ wò ẹnìkan lè ló ní Nigeria police need to check mentality before recruiting. Ọ̀gá o. Oríṣiríṣi ọ̀rọ̀ náà ni àwọn èèyàn ń sọ ara àwọn tí wọ́n. Otasansan Radio and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan Radio TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìròyìn tí a gbọ́ òun náà ni àtúnika mú wá fún yín. Ó ṣe ní kàyéfì tó sì bani nínú jẹ́, ó bani lọ́kàn jẹ́. Kí wá ní ìròyìn tá a gbọ́, kí ló ṣẹlẹ̀ gan-an? Níbo ló ti ṣẹlẹ̀? Ta ló ṣẹlẹ̀ sí? Kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ ìròyìn kàyéfì? Ìròyìn tó bani níjà fún, tó sì bani nínú jẹ́, tó bani lọ́kàn jẹ́. Gẹ́gẹ́ bó ṣe jáde nínú ìròyìn láàárọ̀ ọjọ́ Sunday ọjọ́ àìkú ọjọ́ 24 oṣù kejìlá ọdún 2023 la gbọ́ wípé ọlọ́pàá kan ó yìnbọn mọ́ gbajúgbajà òṣèrékùnrin kan tá a mọ̀ sí Azeez Ijaduade. Gẹ́gẹ́ bí ó ṣe jáde ìròyìn BBC Yorùbá ibẹ̀ ni mo kọ́kọ́ ti rí. Kí lèyí, kí ló ṣẹlẹ̀ àti gbọ́. Ṣùgbọ́n nínú ìtẹ̀síwájú ìwádìí a rí wípé Rotimi tó náà jẹ́ òṣèrékùnrin kan ó ní arí tí ó kọ sójú òpó Instagram rẹ̀ wípé káwọn aráàlú kan gbà wọn kan ra àwọn lọ́wọ́ wípé ọlọ́pàá kan ó ti yìnbọn mọ́ ojúgbà òun akẹgbẹ́ òun Azeez Ijaduade ní Iperu. Kí wá ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló fa kí ọlọ́pàá kó yìnbọn mọ́ èèyàn? Àti ìparí ìwádìí wa ó sì ń lọ lọ́wọ́ láti mọ ohun tó ṣẹlẹ̀ gan-an tí ó fi di pé ọlọ́pàá yìnbọn mọ́ aráàlú àti ìmọ̀ tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ètí ó tó wa lọ́wọ́ tá a mọ̀ ní wípé Azeez Ijaduade yìí ó ń gba ìtọ́jú lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ó ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn ìyẹn teaching hospital, ìyẹn Bako University Teaching Hospital tó wà ní Ìlìsànrẹ́mọ. Ibẹ̀ ni Azeez Ijaduade ibẹ̀ ni ó wà tó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Fọ́tò rẹ̀ náà ni ẹ ti ń wò lójú móhùnmáwòrán yẹn. Fọ́tò rẹ̀ lẹ ti ń wò lójú móhùnmáwòrán yẹn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn yẹn. Náà ni ẹ rí lójú móhùnmáwòrán yẹn. Àfi kó bẹ Èdùmàrè kó bá ní dáwọ́lé, kó bá ní fẹ̀mí rẹ̀ lẹ̀.
kó má jẹ́ kó bá eléyìí rọ̀rùn alákejì. Oríṣiríṣi àwọn èèyàn ó ní wọ́n ti wá ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Oríṣiríṣi àwọn olólùfẹ́ eré sinimá lédè Yorùbá ó ní wọ́n ti ń fi ohùn ránṣẹ́, wọ́n ti ń fi ọ̀rọ̀ ránṣẹ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Lára ohun tí àwọn èèyàn ń sọ, ẹ jẹ́ ká mú díẹ̀ wá fún yín kẹ́yìn náà gbọ́. Eléyìí ni Ọlọ́run á bá wa fún ní àlàáfíà tó péye o. Ẹnìkan ní divine healing in Jesus name. Ẹlòmíì ní may Almighty Allah save him. Ẹnìkan ní heaven watch over you in Jesus name, you will not die young. Ẹnìkan ló sọ yẹn. Ẹlòmíì ní àbí àwọn ọlọ́pàá yẹn ti fa igbó yó ni, God will save him. Ẹlòmíì ní what is wrong with our security men that are supposed to protect us? May the good Lord restore his health in the name of Jesus Christ. Amen. Ẹlòmíì ní God will save him. Ẹnìkan ní God will give him perfect healing in Jesus name. Lẹ́ni God Almighty will be with you. Ilé wa ní ọ̀gá o. Nigeria police after they we talk said it is a mistake or he is dragging gun with them or they think he is a criminal. May Almighty Allah please restore him back alive. Amen. Ẹnìkan ló sọ yẹn. Ẹlòmíì ní God will protect him. He will not die but live to witness the goodness of God. Ẹnìkan ní God save him. After all, our wife just gave birth. Ọ̀gá o. Ẹlòmíì ní subhanallah, person wey just welcome newborn baby. May Almighty Allah heal him. Ẹnìkan ló sọ yẹn. Ẹlòmíì ní they have started again. Quick recovery in Jesus name. Amen. Ọ̀gá o. Ẹnìkan ní àwọn Boko Haram wà ń bẹ̀, ẹ yìnbọn fún wọn, aráàlú ló kù tẹ́ ẹ̀ ń fìbọn pa. Ọ̀gá o. Tẹ́ ẹ fẹ́ mọ́ fìbọn pa. Ẹnìkan ló sọ báyẹn. Ẹlòmíì ní please may God save him back alive. Ẹnìkan ló sọ yẹn. Ẹ wò, ẹnìkan ló ní Nigeria police need to check mentality before recruiting. Ọ̀gá o. Oríṣiríṣi ọ̀rọ̀ náà ni àwọn èèyàn ń sọ. Ara àwọn tí wọ́n gbàdúrà fún, a sì rá àwọn tí wọ́n fi èrò wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ náà. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ohun tó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ yẹn gan àti ìrí òkodoro rẹ̀ àti ìrídìí rẹ̀ gangan n tó ṣẹlẹ̀ tí ọlọ́pàá tí ó fi yìnbọn mọ́ aráàlú àti ìlẹ̀sọ àti ìmọ̀. Ṣùgbọ́n ohun táwa rí òun náà nìyẹn. Ohun tá a rí òun náà nìyẹn. Àfi kó bẹ Èdùmàrè kó dúró tì wá, kó má jẹ́ kí Azeez Ijaduade kó má jẹ́ kí ó bá eléyìí lọ. Kó bẹ Èdùmàrè kó bá ní dáwọ́lé, kó bá ní mú lára dá, kó bá ní mú lára dá. Tá a bá ti wá gbọ́ tuntun tàbí tí a bá tún ti rí òmíì gbọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí, tá a bá ti parí ìwádìí wa láti mọ ohun tó ṣokùnfà, ohun tó bẹ̀rẹ̀ aáwọ̀ yẹn, ìṣẹ̀lẹ̀ yẹn gan, a mọ̀ wá fún yín lórí ìkànnì yìí tí a wà fi tó yín létí, torí pé Yorùbá ní etí tó bá gbà lọ ó yẹ kó gbà bọ̀. A padà wá láti wá sọ fún yín tá a bá ti parí ìwádìí wa, tá a bá ti mọ ohun tó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ yẹn. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Tajudeen olówó òkèrè náà lórúkọ tèmi. Ìnàjú ẹ̀kàn tí bọ̀dẹ̀ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ ilé baba
tó bí mi lọ́mọ ó ta sánsán làwọn èèyàn ń pè mí ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín.